béèyàn bá tún ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí pé ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti kú, a jẹ́ pé àtúnwí asán ìlú onítọ̀hún sọ. Onítọ̀hún kò sì tẹ̀lé àwọn ìròyìn tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ti kéde ikú Muhammadu Buhari ẹni ọdún 82, ǹjẹ́ ta ni ó wà? Kí ni irú ikú tó pa Buhari? Báwo ló ṣe kú gan? Báwo ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Àti pé kí ni ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìgbésí ayé bàbá náà? Kí lọ̀rọ̀ tó sì sọ gbẹ̀yìn gan? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ ẹbí Buhari ní ìlú Daura ní ìpínlẹ̀ Katsina wípé ní gbogbo ìgbà lóòrèkóòrè gẹ́gẹ́ bí Buhari ṣe ń ṣe lásìkò tó wà láàrin Nàìjíríà, iná tó ń ṣe lẹ́yìn tó kúrò nípò ààrẹ Nàìjíríà, èèyàn láti lọ́ọ́ máa ṣàyẹ̀wò ìlera ní òrèkóòrè ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom tí àwọn dókítà ẹ̀ wà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àyẹ̀wò yìí ní Buhari ló tún lọ fún lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n bó ṣe dé ìlú London tí wọ́n ń ṣàyẹ̀wò lójijì ni wọ́n ní àìsàn ló máa bẹ̀rẹ̀ sí ní kì í mọ́lẹ̀. Eré náà sì pé àfìgbà tí àìsàn náà tó ní agbára kọjá sísọ kò di pé di ìgbàdìgbà ni wọ́n sáré gbé Muhammadu Buhari lọ sí ilé ìwòsàn ẹ̀ka ilé ìwòsàn àwọn tí ipò wọn tó ti burú kọjá sísọ ìtúlóyìnbó ń pè ní intensive care unit. ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé látìgbà náà láti kò sí ọ̀rọ̀ yìí òyìn láti nǹkan bí ọ̀sẹ̀ kan ààbọ̀ sẹ́yìn ìní Buhari ti wà ní ẹ̀ka tí àwọn aláìsàn ti ipò wọn burú. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Buhari wà ń bẹ̀ tí wọ́n náà ń ṣàyẹ̀wò fún, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé àìsàn tó ṣe Buhari lásìkò tó wà ní ààrẹ tó lágbára tó fẹ́ gbẹ̀mí ẹ̀ tó náà fi ìdí ẹ̀ múlẹ̀ pé níṣẹ́ lẹ̀jẹ̀ ń gbẹ lára òun gan la gbọ́ pé ó tún padà tó tún jẹyọ ò lásìkò yìí. Òun gan ló sì ṣokùnfà kú Buhari. àìsàn yìí làwọn olóyìnbó ń pè ní leukemia. Òun sì làwa Yorùbá Tòótọ́ gbogbo ọmọ Yorùbá ni wọ́n ń pè ní àìsàn jẹjẹrẹ inú ẹ̀jẹ̀ blood cancer. Ní báyìí àìsàn ẹ̀jẹ̀ cancer inú ẹ̀jẹ̀ blood cancer yẹn ni la gbọ́ pé ó padà gbẹ̀mí lẹ́nu Buhari. Bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá náà ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ tó sì ti rù kó tó di pé ó jáde láyé. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Muhammadu Buhari sọ gbẹ̀yìn? Kí ni nǹkan tó ṣe gbẹ̀yìn kó tó jáde láyé? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé kó tó di pé bàbá náà ò lè sọ̀rọ̀ mọ́, a gbọ́ pé nígbà tó rí bí nǹkan ṣe ń lọ, ó ti gba ìyàwó ẹ̀ Alhaja Aisha Buhari àti àwọn ọmọ ẹ̀, ó ti gbà wọ́n nímọ̀ràn ìpè kan ṣera wọn lọ́kàn, wọn gbọ́dọ̀ bẹ̀bí jẹ́, wọ́n gbọ́dọ̀ súnmọ́ ara wọn, wọ́n gbọ́dọ̀ máa ṣàtìlẹ́yìn fúnra wọn àtàwọn ọmọ tí Aisha bí àtàwọn ọmọ tí ìyáálé òun bí, kó dà wọ́n pọ̀ tọ́ kó sì tọ́ wọn kán má ṣe jẹ́ kí ẹ̀yìn òun kó bàjẹ́. Agbègbè Buhari ń sọ àsọtẹ́lẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ti rí bọ́rọ̀ tí ń yíwọ́ tí ò lè fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́, àwọn tó súnmọ́ Buhari dáadáa jẹ́ kó dì í mọ̀ pé àwọn ẹbí ẹ̀ tó wà pẹ̀lú ẹ̀ jẹ́ ká dì í mọ̀ pé ariwo la ilaha illallah kò sí ọlọ́run míì yàtọ̀ sí Allah ní Buhari ń pariwo kó tó di pé ó jáde láyé, nítorí pé ìgbàgbọ́ ọ̀pọ̀ àwọn mùsùlùmí ò ní wípé ẹni tí gbólóhùn náà gbólóhùn la ilaha illallah tó gba ẹnu ẹ̀ tó jẹ́ pé òun ló mú bẹnu tó sọ gbẹ̀yìn kó tó kú, àṣírí ibẹ̀ ni pé onítọ̀hún ni yóò wọ àlùjánnà onídẹ̀ra ni, wípé yóò wọ paradíṣe lọ́dọ̀ Allah. Ọjọ́ 17 oṣù kejìlá ọdún 1942 ni wọ́n bí Buhari sí ìlú Daura ní ìpínlẹ̀ Katsina. Ó sì lọ́mọ 23 bàbá ẹ̀, the 23rd of his father's children. Orúkọ bàbá Buhari ni Malam Aldo Adamu, ṣùgbọ́n orúkọ gbajúmọ̀ àfáà mùsùlùmí ilẹ̀ Lárúbáwá tó ti pẹ́ tó ti ṣaláìsí ni Muhammad Buhari. Ó náà fi sọ Buhari wípé orúkọ gbajúmọ̀ àfáà ni wọ́n lò láti fi sọ Buhari lórúkọ nítorí ìfẹ́ tí bàbá ẹ̀ tó ní sí ẹ̀sìn Islam. Ṣá ọmọ ọdún 4 péré ni Buhari wà tí bàbá ẹ̀ tó fi kú lójijì o. Waziri Alhassan tó jẹ́ ọmọ emir ìlú Buhari ló sì tọ́ Buhari àtàwọn ọmọ ìyá ẹ̀ 3 dàgbà. Ilé kéwú ni Buhari kọ́kọ́ lọ kó tó lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Daura àti ìlú Maiduguri ní ìpínlẹ̀ Katsina. Ilé ìwé Katsina Middle School tó ti padà di Katsina Provincial Secondary School báyìí. Ó ní Buhari lọ láàrin ọdún 1956 ọdún 1961. Bẹ́ẹ̀ ló wù láti di dókítà láyé ẹ̀, ṣùgbọ́n ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tó súnmọ́ jùlọ nígbà ayé ẹ̀, Malam Mamman Daura, òun ló gbà á nímọ̀ràn láti darapọ̀ mọ́ iṣẹ́ sójà kó sì máa kàwé rẹ̀ lọ. Gbajúgbajà aṣíwájú àwọn alẹ́ Haúsá àwọn ọmọ ogun alẹ́ Haúsá olóògbé Hassan Katsina
ó ní àwòkọ́ṣe Buhari nídìí iṣẹ́ sójà, òun gan ló sì máa mú Buhari jáde nígbà tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ sójà lọ́pọ̀ ọdún sẹ́yìn. Ọdún 1962 ni Buhari ló di sójà lọ́mọ ọdún 19 years. Bẹ́ẹ̀ ló gba ẹ̀kọ́ sójà láàrin ọdún 1962 sọdún 1963 nílé ìwé Mons Officer Cadet School tó wà lágbègbè Aldershot lórílẹ̀‐èdè England. Oríṣiríṣi ipò ni Buhari ló ti dìmú nínú iṣẹ́ ológun ní Nàìjíríà. Ó sì ti kópa nínú ogun abẹ́lé orílẹ̀‐èdè yìí tó wáyé láàrin ọdún 1967 sọdún 1970 tá à ń pè ní ogun Biafra. Buhari kópa nínú ìdìtẹ̀ ìgbàjọba ọdún 1966 èyí tá fi pa lórí orílẹ̀‐èdè yìí Aguiyi-Ironsi. Bẹ́ẹ̀ ló kópa nínú ìdìtẹ̀ ìgbàjọba ọdún 1975 tó sọ Murtala Muhammed di olórí orílẹ̀‐èdè yìí. Láàrin ọdún 1975 sọdún 1976 Buhari ni gómìnà ológun àwọn ìpínlẹ̀ tó wà lágbègbè North East nílẹ̀ Haúsá, nígbà tí wọ́n sì sọ àwọn ìpínlẹ̀ tó wà níbẹ̀ di ọ̀kọ̀ọ̀kan. Èèyàn gbọ́n tún wọn ká, Buhari ló di gómìnà ológun àkọ́kọ́ ní ìpínlẹ̀ Borno láàrin ọjọ́ kẹta oṣù keje ọdún 1976 sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún 1976. Lóṣù kẹta ọdún 1976 ìyẹn lẹ́yìn ikú òjijì olórí orílẹ̀-èdè ìtànpá sójú ọ̀nà lọ́dún náà, ọ̀gágun Murtala Muhammed, ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ igbákejì Murtala Muhammed tó gbàjọba nínú kéde Buhari gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ epo pẹntiróòlù. Bẹ́ẹ̀ ló tún jẹ́ alága àjọ elépo rọ̀bì NNPC Limited láàrin ọdún 1977 tí wọ́n dá sílẹ̀ di ọdún 1978. Ọjọ́ tó gbẹ̀yìn ọdún 1983 ìyẹn ọdún 1983 tí ìdìtẹ̀ ìgbàjọba ṣẹlẹ̀ ní Buhari di olórí orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ lọ̀gágun Ibrahim Babangida ó fipá gbàjọba lọ́wọ́ lóṣù kẹjọ ọdún 1985. Kódà Babangida tó ju Buhari sẹ́wọ̀n. Ọdún yìí ọdún 2015 òun ni Buhari ló tún padà dé tó di ààrẹ alágbádá lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì padà gbéjọba sílẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2023 èèyàn lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023.